àtọkọ mi kò lè doyún, mi ò ṣe mọ́, Raṣida pariwo. Ìwájú onídàájọ́ Shehu Ajimobi tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ kọ̀ọ̀kan tí wọ́n ń pè ní area court tó wà ní sẹ́ńtà ìgboro nílùú Ìlọrin níyàálé ilé kan abilékọ Raṣidatu Quadri wọ ọkọ rẹ̀ lọ. Ẹ̀sùn tó fi kàn án ni pé kò sífẹ̀ẹ́ kankan láàrin àwọn mọ́ àti pé àtọ̀ ọkùnrin náà kò dóyún lára òun, èyí tó ṣokùnfà bí kò ṣe sí ọmọ kankan láàrin àwọn méjèèjì láti nǹkan bíi ọdún 11 táwọn ti jọ ń gbé papọ̀ gẹ́gẹ́ bíi tọkọtaya. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹwàá yìí ní ìgbẹ́jọ́ wáyé lórí ẹjọ́ tí Raṣida pe ọkọ rẹ̀ tó sì mẹ́nuba onírúurú nǹkan tójú rẹ̀ rí lọ́wọ́ ọkọ náà. Raṣida ní, mi ò ṣe mọ́ o, kò sífẹ̀ẹ́ kankan mọ́ láàrin èmi àti ọkọ mi pẹ̀lú ìyá ẹ̀ ń fi ìgbà gbogbo yọ mí lẹ́nu nítorí ọ̀rọ̀ àìrọ́mọbí, bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀bí mi rárá. Ju gbogbo ẹ̀ lọ, ọkọ mi pàápàá kò ní ìgbẹ́kẹ̀lé nínú mi mọ́. Ìgbà gbogbo la fi máa ń jà lórí ohun tí kò tó nǹkan nínú ilé. Bí mo lọ sóde, bí mo bá fi máa padà wá sínú ilé, ṣé lọ́kọ mi máa gbéjà kò mí. Ẹ̀sùn tó máa ń fi kàn mí ni pé ọkùnrin àjòjì ni mo lọ bá níta tí mo fi pẹ́ tó bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà ló sì máa ń kàn án nípa fún mi pé kí n forúkọ Ọlọ́run ọba Allah búra fóun pé kì í ṣe ọkùnrin mìíràn ni mo lọ bá níta. Nígbà tó tún yá ni ọkọ mi tún yẹ àwọ̀tẹ́lẹ̀ mi wò láti mọ̀ bóyá mò ń ṣe ṣìnà níta kí n tó wálé. Kẹ̀sì máa wò ó. Ìyá rẹ̀ ti fìgbà kan gbà mí nímọ̀ràn pé kí n lọ fẹ́ ọkọ mìíràn bóyá màá ṣàbíamọ níbẹ̀ nítorí pé mo sì kéré lọ́jọ́ orí láti jókòó ti ọkùnrin tí kò lè fún mi lóyún. Kò sì pẹ́ púpọ̀ tí mo fi kẹ́rù mi jáde nínú ilé rẹ̀ lẹ́yìn tí màmá rẹ̀ gbà mí nímọ̀ràn ọ̀hún tán. Pẹ̀lú bí òun pàápàá kò ṣe jẹ́ kí n gbádùn nínú ilé, ojúmọ́ kan wàhálà kan ni. Ṣá o, ọ̀tọ̀ lóhun tí ọkọ Raṣida sọ nílé ẹjọ́ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ló ti sọ pé òun sì nífẹ̀ẹ́ ìyàwó òun gidigidi àti pé lọ́jọ́ tí ìyàwó òun máa kẹ́rù jáde nínú ilé, òun kò sí nílé lọ́jọ́ náà, ọ́fíìsì lòun wà, ẹnu sì ya òun gidi nígbà tóun padà dé tóun kò bá nílé mọ́. Ó ní ohun kan ṣoṣo tí mo lè rántí dáadáa nínú ọ̀rọ̀ ọ̀hún ni pé ní nǹkan bí ọdún 6 sẹ́yìn báyìí ni òbí mi pe òbí rẹ̀ fún ìpàdé pàtàkì kan tí wọ́n sì béèrè lọ́wọ́ àwọn òbí rẹ̀ ibi tí ìṣòro àìrọ́mọbí ọ̀hún ti wáyé. Wọ́n fẹ́ mọ̀ bóyá láti ọ̀dọ̀ mi ni o tàbí láti ọ̀dọ̀ tiẹ̀. Lóòótọ́ ni pé mo máa ń béèrè lọ́wọ́ rẹ̀ ibi tó ń lọ tàbí ibi tó ti ń bọ̀ nítorí pé ó ti lé lọ́sẹ̀ 2 sẹ́yìn báyìí tí kò ti gbà kí n bóun sùn nínú ilé mọ́. Èyí sì wà lára ìdí tí mo fi lérò pé ó gbọ́dọ̀ jẹ́ pé ọkùnrin mìíràn ti ń bá alájọṣepọ̀ nìyẹn. Nígbà tó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Shehu Ajimobi rọ ọkọ ìyàwó pé kó sa gbogbo ipá rẹ̀ láti parí aáwọ̀ tó wà láàrin òun àti ìyàwó rẹ̀ kí obìnrin náà lè padà wá sínú ilé nítorí pé kì í ṣe ohun tó dára rárá kí ìgbéyàwó forí ṣánpọ́n. Bákan náà ló rọ abilékọ Raṣida pé kó ṣe sùúrù fọ́kọ rẹ̀ lórí ọ̀rọ̀ náà. Adájọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 6 oṣù kọkànlá ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.